ọwọ́ tẹ Garuba ògbólógbòó ajínigbé tó ń ṣòro bí agbọ́n ní ọ̀sẹ́. ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ondo ti fi páńpẹ́ òfin gbé ògbólógbòó ajínigbé kan tí wọ́n porúkọ rẹ̀ ní Garuba Usman, ẹni tí wọ́n lóun àtàwọn ẹmẹ̀wà rẹ̀ ń yọ àwọn èèyàn agbègbè ìjọba ìbílẹ̀ ọ̀sẹ́ lẹ́nu. Usman àtàwọn afurasí ajínigbé bíi 8 ni wọ́n wà lára àwọn afurasí ọ̀daràn 62 tí wọ́n ṣe àfihàn wọn ní olú iléeṣẹ́ ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn tó wà ní Alágbàká nílùú Àkúrẹ́ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 11 oṣù kejìlá ọdún 2023 yìí. Adarí ẹ̀ṣọ́ ọ̀hún, Akọgun Adétúnjì Adélẹ́yẹ, nínú ọ̀rọ̀ rẹ̀ ní kò dín láwọn èèyàn bíi 9 tí Garuba nìkan ti jí gbé tó sì gba owó ńlá àtàwọn nǹkan míì lọ́wọ́ wọn kó tó tú wọn sílẹ̀. Ó ní àwọn ìlú tí ọkùnrin Fúlàní ọ̀hún ti ń ṣọṣẹ́ jùlọ ní Àlà, Dàdá, Àgọ́ Òyìnbó àtàwọn agbègbè míì níjọba ìbílẹ̀ Ọ̀sẹ́. Adélẹ́yẹ ní àsìkò kan wà tí Garuba sún àwọn èèyàn agbègbè tó ń yọ lẹ́nu náà kan ògiri tí wọ́n sì gbìyànjú láti kọjú ìjà sí i. Èyí ló ní ó mú kí ọkùnrin náà bínú tán tó sì lọ wá àwọn géńdé 5 míì pẹ̀lú ara rẹ̀ tí wọ́n sì jọ lọ dáná sun gbogbo ilé tó wà lábúlé ọ̀hún. Ó ní odindi ọjọ́ 4 làwọn fi wà nínú igbó kọ́wọ́ tó tẹ púpọ̀ nínú àwọn afurasí ọ̀daràn náà. Olùbádámọ̀ràn fún gómìnà lórí ètò ààbò náà ní òun dúpẹ́ lọ́wọ́ àwọn aráàlú fún àtìlẹ́yìn wọn èyí tó ran ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn lọ́wọ́ láti lè rí ọ̀pọ̀ àwọn oníṣẹ́ ibi tí wọ́n fẹ́ máa da omi àlàáfíà ìpínlẹ̀ Ondo rú mú láàrin ọ̀sẹ̀ péréte. Adélẹ́yẹ tún fi àsìkò náà kìlọ̀ fáwọn ọ̀daràn láti tètè kẹ́rù wọn kúrò nípínlẹ̀ Ondo nítorí ìkòkò kò ní gba omi kó gbẹ̀yìn kó tún gba ṣọṣọ làwọn yóò fi ọ̀rọ̀ wọn ṣe. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.